nígbà tí Àdùkẹ́ pè mí ní on the 2nd August 2nd ní Àdùkẹ́ ṣẹ̀ṣẹ̀ ń láhùn. Àdùkẹ́ ò láhùn fún mi pé láti bí ọ̀sẹ̀ mẹ́ta ọkọ òun lé òun jáde kò lé. Ngbà tádùkẹ́ bá mi sọ̀rọ̀ gan tí mo ní gbé aago fún ọkọ ẹ̀, ó ní màámi ẹ jẹ́ ń sẹ́ǹdì nọ́mbà wọn sí yín. Ó dẹ̀ sẹ́ǹdì nọ́mbà ẹ̀, mo dẹ̀ pè é lẹ́sẹ̀kẹsẹ̀ pé kó wá rí mi o. Ọ̀rọ̀ wà torí ìgbà tádùkẹ́ bá mi sọ̀rọ̀, Àdùkẹ́ ṣàlàyé àwọn nǹkan kan fún mi tó jẹ́ ọ̀rọ̀ ìyá sí ọmọ. Ṣé nípa ọkọ ẹ ni àbí nípa ti tó jẹ́ ẹ̀dùn ọkàn tiẹ̀ sí rẹ̀? Ó ṣàlàyé ọ̀rọ̀ ara ẹ̀, ó dẹ̀ ṣàlàyé ọ̀rọ̀ àwọn àbúrò àbí ẹ̀gbọ́n ọkọ tí wọ́n ń yọ òun lẹ́nu. Àbúrò àbí ẹ̀gbọ́n ọkọ yẹn kò ṣẹ̀ṣẹ̀ ń ṣàlàyé ìyẹn, ó ti fi 2004 sọ̀rọ̀ ìyẹn rí. Tó ṣe lọ́dọ̀ máa yẹn ń gbà náà lọ́rùn àbí? Ó ti towards end yẹn ó ti sọ fún mi rí pé wọn ò bá òun rẹ̀, ó ti sọ̀rọ̀ yẹn rí. Èmi dẹ̀ wò pé gbogbo yẹn common káàkiri, kò síbi tí ò ti ń ṣẹlẹ̀. With time gbogbo ẹ̀ máa wà okay. Débi pa mo tún sọ fún mo rántí pé mo sọ pé tó bá ti bímọ nísìnyí everything ó máa die down ọkọ̀ bẹ́ẹ̀ yẹn. Ìyẹn mo ṣe ní kọ́kọ́ wá rí mi. Ọkọ dẹ̀ agree pé òun máa wá, pé òun á pè mí ní ọ̀sẹ̀ tí Àdùkẹ́ jáde láyé yẹn. Ìjọ́ tóun bá máa wá òun máa jẹ́ kí n mọ̀. Inú àwọn text message Àdùkẹ́ náà ó wà ńbẹ̀ pé ọkọ mi ní kí n máa bọ̀ lọ́dọ̀ yín. So bí yẹn ṣe jẹ́. Ìjọ́ tó wá já láìsí máa kí ló ṣẹlẹ̀ yọ́nà bólẹ̀ wà? Mi ò sí nílé. Àdùkẹ́ fúnra rẹ̀ mọ̀ pé mi ò sí nílé, pé máa délé báwọn ni. Nítorí ibi tí mo lọ kì í ṣe ijọ́ yẹn gangan níjọ́ tí ó jẹ́ àkọ́kọ́ tí máa lọ síbẹ̀. Bàbá aládùúrà ṣaláìsí, wọ́n dẹ̀ jẹ́ godfather fún mi. For good 8 days la fi ń pààrà ibẹ̀ láti máa lọ máa bọ̀ fún service of song tí gbogbo CNS tí wọ́n lọ ń ṣe níbẹ̀. Abúlé Ẹ̀gbá ni mo wà. Ìjọ́ Tuesday yẹn tún wá jẹ́ unification meeting tí gbogbo unification máa nípàdé pọ̀ níbẹ̀. Ibi tí mo dẹ̀ ń jókòó sí iwájú ni, kò ń ṣe ibi tí mo lè máa gbé call. Kí n tó jókòó ká tó bẹ̀rẹ̀ meeting yẹn ni mo ti pè pé ṣé tí kò lé, tó tún sọ fún mi pé bátìrì mọ́tò, mo ní ṣe ká ra bátìrì mọ́tò, ó ní ká má rà, ó láwọn máa ṣátà mọ́tò. So mo ti lọ́kàn pé ó ń bọ̀, mo dẹ̀ ti lọ́kàn pé tó bá dé á dúró dè mí máa bà á Nílé? ní church. Ní chọ́ọ̀chì? Bẹ́ẹ̀ ni. Nígbà tí wọ́n máa pè mí, a ti bẹ̀rẹ̀ program, inú báàgì ní fóònù mi wà. Ẹ̀mí mi kàn yọ fóònù yẹn ni, mo rí pé ó ń vibrate mọ́ báàgì yẹn. Mo dẹ̀ yọ DPO ni mo rí tó pè. ló pè. Ẹ̀rù tiẹ̀ kọ́kọ́ bà mí pé àbí àwọn ọmọ tó wà nílé àbí nǹkan kan ó ṣẹlẹ̀. Mi ò lè gbé. N bá text DPO pé mo wà ní service, but ó wá reply mi pé it's very urgent. Mo wá ń dúró.